ọ̀rọ̀ tá a jọ sọ ní kọ̀rọ̀ ọ̀rọ̀ tá a jọ sọ ní gbangba Elédùmarè máa gbọ́ elétí ìgbàròyé ní ìwọ ló tó gbọ́ àròyé ọmọnìyàn kò sí ẹni tí kì í bá Ọlọ́run wújọ́ àbí kódà tó fi mọ́ ọba ìlú tó fi mọ́ ààrẹ orílẹ̀-èdè kò sí olúwa rẹ̀ àfi ẹni tí ò bá mí lókè èèpẹ̀ oríṣiríṣi ni ìṣòro àwọn kan lórí àìkété àìsàn ni wọ́n wà gbogbo ìṣọ̀wọ́ àwọn tí wọ́n dùbúlẹ̀ àìsàn Ọlọ́run ó gbé yín dìde o àwọn míì owó kì í ṣe ìṣòro wọn rárá tó bá jẹ́ pé tówó ni wọ́n ní owó bẹ́ẹ̀ ni àwọn kan tó bá jẹ́ pé ọmọ ni ẹlẹ́dẹ̀ ni wọ́n o ìyẹn ni wípé tọkọ bá ti ń dọ́dọ̀ wọn báyìí bíi méjì bíi mẹ́ta ni wọ́n ń yí papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo bẹ́ẹ̀ ni báwọn kan ṣe ń bímọ yìí bẹ́ẹ̀ ni ọmọ jẹ́ ìṣòro fún àwọn kan àwọn kan lówó owó jẹ́ ìṣòro fún àwọn míì àwọn kan lálàáfíà àwọn kan ò sì ní oríṣiríṣi ìṣòro lọmọ ènìyàn là kọjá nínú ayé ṣùgbọ́n Ọlọ́run tí gbọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ inú ọkàn Ọlọ́run tí gbọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ inú ọkàn àwọn ẹja tí ń bẹ nínú omi àbẹ́ mọ̀ yí pé Ọlọ́run a máa gbọ́ àdúrà oríṣiríṣi ẹ̀dá tí Ọlọ́run dá sínú ayé sókè èèpẹ̀ sínú omi síbi gbogbo. àwòrán rẹ yóò hàn fún olóore lóṣùn yìí torí pé kó tó di wípé ọmọ ènìyàn ó ṣe ni lóore tàbí kó tó di wípé èèyàn dìde lórí àìkété àìsàn àwòrán onítọ̀hún yóò hàn fún dókítà òde ọ̀run tí yóò tọ́jú onítọ̀hún láti àjùlé ọ̀run wá ẹni tí Ọlọ́run bá tọ́jú láti àjùlé ọ̀run wá irú wọn ní dìde lórí àìkété àìsàn ẹni tọ́lọ́run bá fi àwòrán rẹ̀ hàn fún olóore irú wọn lọmọ ènìyàn ń ṣàánú fún nílé ayé ẹni tí Ọlọ́run bá sáyẹ̀nsì ìwé rẹ̀ irú wọn ní lọ fún interview ní gbogbo ọ̀rọ̀ tó bá sọ níbi interview yìí òun ni yóò ṣe ìtẹ́wọ́gbà gbogbo nǹkan tí ènìyàn bá ṣe láti òde ọ̀run ni òun ló fi jẹ́ wípé bàbá fún ẹ̀dá ní nǹkan ṣe láti àjùlé ọ̀run olúwa rẹ̀ kò lè rí ṣe àwa ń rawọ́ ẹ̀bẹ̀ sí ọba dániwáyé wípé àwòrán wa kó hàn fún olóore lóṣùn titun yìí. àwòrán Ọlọ́run fi àwòrán mi hàn ó ènìyàn tí ó mọ̀ mi jẹ́ kó ra àwòrán mi àwòrán Ọlọ́run fi àwòrán mi hàn níbi gíga. Ọlọ́run mo bẹ̀ ọ́ lọ́dún yìí o àwòrán Ọlọ́run fi àwòrán mi hàn. fàwòrán mi hàn lóṣùn titun yìí àwọn ènìyàn ti ń ṣerú iṣẹ́ tá à ń ṣe yìí látọjọ́ tó ti pẹ́ ẹlòmíì ti là ó ti lu nídìí ẹ̀ ẹlòmíì ṣiṣẹ́ yìí ó lọ sí oríṣiríṣi àwọn àyè tó dára Ọlọ́run tèmi ń kọ́ oṣù titun rèé mo kọjú mi sí ọba dániwáyé oṣù titun rèé mo kọjú mi sí ọ Elédùmarè ọba òkè ìwọ ló lè ṣe é kó yọrí ìwọ ló lè ṣe é kí n rí kinní ọ̀hún ṣe kó nítumọ̀ gan sàn án torí wípé ká pèdè bíi kà ṣe nǹkan lórí ẹ̀rọ agbágbé láì ṣe ìdámọ̀ tó lọ́ọ̀rìn kò nítumọ̀ ìwọ ló lè ṣe o kó nítumọ̀ ọba adéyanjú òde ọ̀run o. àwòrán Ọlọ́run fi àwòrán mi hàn níbi gíga láyé o Ọlọ́run fi àwòrán mi hàn o àwòrán Ọlọ́run fi àwòrán mi hàn níbi gíga.